الحق من ربك فلا تكونن من الممترين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله. وارض اللهم عن سادتنا أبي بكر وعمر وعثمان وعلي وعن الصحابة أجمعين وعن التابعين وتابعهم بإحسان إلى يوم الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. adúpẹ́ fún Ọlọ́run ọba dẹ́dà Allah tí ó kádàrá kí a ṣẹ́kù di àsìkò tá a wà nínú rẹ̀ yìí, èní tí í ṣe ọjọ́ kẹwàá kọ́ ni nínú Ramadan tí 1440 tí a mọ̀ sí irinwó àti méjìléníogójì. Àbẹ̀ Ọlọ́run kí ó dákun kí ó mọ́ sàgbà níjọsìn lọ́wọ́ wa, kí ó mọ́ sí lọ́kàn tó kọ́ láìkú méjì rẹ̀, kó kàwà káwọn tí ó gba Ramadan náà ní imana wa ihtisaba, táàfì ilé láǹfààní sí àforíjì tó bá dídá sí ládéhùn fún wa. Bákan náà kó kàwà káwọn tí ó fi òru rẹ̀ ṣe náfílà, táàfì láǹfààní àti lẹ́tọ̀ sí tó ń ṣe Ọlọ́run sọ fún wa pé man qama Ramadana imana wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbi. Ó ń ṣe Ọlọ́run ó lẹ́ni tó bá lè fi òru tó bá gba Ramadan náà pẹ̀lú ó fi òru Ramadan náà ṣe náfílà, lẹ́ntí ń sàgbéèlé pòun rẹ̀ sàn lọ́dọ̀ ọba dẹ́dà. Ànábì Ọlọ́run forí ẹ̀ṣẹ̀ yìí. Àbẹ̀ Ọlọ́run kó sàjẹ́ gbogbo àwọn tí ó ń ṣe Ọlọ́run sọ fún wa yìí kí ó jẹ́ alẹ́tọ̀ sí ọ̀dà tó gbára rẹ̀. Èyí tí a fẹ́ bára sọ àti àwẹ̀ tí a ń gbà àti tí a fẹ́ bára sọ ní èní, àbẹ̀ Ọlọ́run kọ́ lọ́jọ́ jásí pé torí tí ẹnìkan ṣoṣo ní kó gbà níjọsìn lọ́wọ́ wa. Ìkẹ́ àti Ọlọ́run kan ọba Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtòun àtàwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni yóò tó bá fi sọlójú ọ̀nà tànábì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ ìdájọ́. Ẹ̀yin ọmọ ìyá mi lórí Al-Haqq TV, mo kí wa wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Lẹ́yìn ìgbà tí a kí ara wa tán, ohun tí a fi bára wa sọ̀rọ̀ lénìí ó ní àkọlé kan tí ń bẹ nínú Al-Qur'an nínú Suratu Taha aya 132. Al-Qur'an ní Suratu Taha aya 132. Taha Qur'ani ogun nìyẹn, chapter 20 verse 132 ni àkọlé náà wà. Akísì ni àkọlé ọ̀hún ó ní Ọlọ́run ọba dídá sọ pé a'udhu billahi minash shaitanir rajim wa'mur ahlaka bis-salah wastabir 'alayha la nas'aluka rizqan nahnu narzuquka wal 'aqibatu lit-taqwa. Aya náà ni Ọlọ́run ọba dídá sọ pé ìrẹ Muhammad sallallahu alayhi wa sallam, Ọlọ́run nípa àwọn ará ilé rẹ̀ láṣẹ kí wọ́n máa kírun, kó sì ṣe sùúrù lórí ẹ̀, kó ṣe sùúrù pẹ̀lú wọn lórí àṣẹ tó ń pa ní kó ṣe sùúrù. Ló fi jásí pé ní tá àbára sọ lénìí ó ní pa àwọn ará ilé rẹ̀ láṣẹ kí wọ́n máa kírun, pa àṣẹ fáwọn ọmọ fún ìyàwó kí wọ́n máa kírun. Nínú Islam tó bá pé kíníkan ní ará ilé bẹ̀rẹ̀ látorí ìyàwó, a gbọ́dọ̀ pa ìyàwó wa láṣẹ kó máa kírun. Tọ́lọ́run bá ti lọ́mọ owó, a jẹ́ pé responsibility náà ń gorí àwọn ni, ojúṣe ń gorí ojúṣe ni. A pa ìyá láṣẹ pé lọ kírun. Tó bá ipò obìnrin ni mọ́mọ rẹ̀ sẹ́gbẹ̀ẹ́
mùsẹ́gbẹ̀ kò kọ bí a ṣe kírun tó ẹ pọ́kùnrin ni ó ń ṣe Ọlọ́run sọ fún wa pé ẹ pa àwọn ọmọ yín láṣẹ murru awladakum bis-salah wa hum abna'u sab', ẹ pa àwọn ọmọ yín láṣẹ kí wọ́n máa kírun tó bá dọdún méje. Ìyẹn ni pé tó ẹ pọ́kùnrin ni bàbá ó mú náà ṣẹ́gbẹ̀ látọdún méje ní òtún mọ́ mọ́sálásí. Ó ń ṣe Ọlọ́run ní tí wọ́n bá fẹ́ kí tó bá lọ́dún mẹ́wàá ẹ máa nà wọ́n nínú tí ò ní dọ́gbẹ́ sí wọn lára. Ló fi jásí pé ibi tá a lọ lé ní ó ní pa àwọn ará ilé rẹ̀ láṣẹ kí wọ́n máa kírun. Tá a bá sọ pé ará ilé ò dúró sórí ìyàwó àtọmọ, ó kó àwọn mọ̀lẹ́bí wa tó súnmọ́ wa, ó bẹ̀rẹ̀ lórí àwọn òbí wa méjì tí wọ́n bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa, ó bẹ̀rẹ̀ lórí àwọn àbúrò wa, àwọn ẹ̀gbọ́n wa tá a bá jọ súnmọ́ra wa, a máa sọ fún wọn pé ẹ máa kírun. Tí nǹkan bá pọ̀ ní ṣíṣe tá a jọ jókòó, a ní dìde ká lọ kírun láì kò ní pè wọ́n sí, torí pé ojúṣe wa ni. Tá a bá sọ pé Ọlọ́run sọ fún sí Ọlọ́run pé pa àwọn ará ilé rẹ̀ láṣẹ kí wọ́n máa kírun, lójú àwọn èèyàn yóò dàbí pé umma Muhammad sallallahu alaihi wasallam bí Muhammad sallallahu alaihi wasallam bin Abdullah ó nìkan lọ́lọ́run pa láṣẹ yìí, kì í sọ nìkan àṣẹ nì ọlọ́ọ̀bọ̀ ọba àlekè ọ̀la ó bu wá fún wa nínú tírà àti sí al-Qur'an nípa Nabiyullah Ibrahim alayhi salatu wassalam. Nabiyullah Ibrahim sọ pé rabbi ja'alni muqima salah, Ọlọ́run ṣèmi lákìrùn ẹni tí máa gbénu dúró, kò í ṣe lórí èmi nìkan wa min dhurriyyati àtàwọn àrọ́mọdọ́mọ mi. Ojúṣe òbí ni kó pa ọmọ ẹ̀ láṣẹ kó tún wá máa bẹ lóhùn. Nígbà tí Nabiyullah Ibrahim sọ bẹ́ẹ̀ tán ó ní rabbana wa taqabbal du'a, Ọlọ́run gba àdúrà yìí lọ́wọ́ mi, má dàrú mi láyà, má ṣe mi nìkan lẹ́ni tí ń kírun, jẹ́ àwọn ọmọ mi ká máa bá mi kí. Tó túmọ̀ sí pé kì í ṣàwa nìkan, bàbá àgbàgbọ́ ti ṣe Ibrahim òun náà sọ ń pa rẹ̀, Ọlọ́run sì gbé wá fún wa, torí pé tọ́lọ́run bá pa láṣẹ kó pọ́mọ láṣẹ kò ní sọ jáde tá a fi wá rí kanu Qur'an. Nabiyullah Ismail tá a bá gbàgbé gangan nínú suratu Maryam aya mọ́kànlélọ́àádọ́ta lórí márùnléláàádọ́ta second 5 yẹn 55. Ọlọ́run bá ọba àlekọ̀ọ́lá ni wadhkur fil kitabi Ismail innahu kana sadiqal wa'di wa kana rasulan nabiyya wa kana ya'muru ahlahu bis salati waz zakati wa kana inda rabbihi mardiya. Ọlọ́run bá ọba àlekọ̀ọ́lá ni ìlú ń sí Ọlọ́run ìrẹ́ Muhammad Abdullah sallallahu alaihi wasallam rántí nípa nta àfẹnusẹ́ sí Ismail. Ọlọ́run ní Ismail tẹ̀rí sadiqul wa'd ni, àmọ́ olódodo níbi àdéhùn ṣíṣe ni, kì í fẹ́ntẹ́yàn, kì í filaka èèyàn ṣe pé ẹni jápàdé ní 14 bọ́ọ̀nà wọ́n ní ìwé ìṣẹ́bọ̀n ok ó kò ní 14:30 tàbí pé kò sí kò dúdú ní àdéhùn. Ọlọ́run Nabiyullah Ismail sadiqul wa'd ni, Ọlọ́run kò mọ̀ bẹ́ẹ̀ kana rasulan nabiyyan, yóò rí bẹ́ẹ̀ ní tòótọ́. Ọlọ́run ní òjíṣẹ́ ní í ṣe fún wa, ọ̀kan náà ànábì Ọlọ́run ni. Ọlọ́run ní tẹ́ẹ̀fì mọ̀ pé òjíṣẹ́ Ọlọ́run ní í ṣe olódodo nínú àdéhùn. Ọlọ́run ní kana ya'muru ahlahu bis-salati waz-zakati, a máa pa àwọn ará ilé rẹ̀ láṣẹ kí wọ́n máa kírun, ó sì máa ń pa á láṣẹ kí wọ́n máa yọ zaka. Ọlọ́run ní wa kana inda rabbihi mardiyya, ẹni ìyọnu ní í ṣe lọ́dọ̀ ọba tó dáa. Tá a bá gbàgbé, torí pé àwọn èèyàn lénìí tẹ́ bá ní Ọlọ́run bá ní ká ṣe kinní kan lójú àwọn èèyàn oṣù wàhálà yẹn ti pọ̀ ju ṣáà ní kalawa láyé náà ni. Ọlọ́run ní kì í ṣe èyí nìkan. Nabiyullah Ibrahim Ọlọ́run ní sọ bẹ́ẹ̀, Ismail sọ bẹ́ẹ̀, Luqmanul Hakim òun náà ò dákẹ́ inú àsọ́ọ́lẹ̀ tó sọ fọ́mọ rẹ̀. Ọlọ́run gbọ́ anú al-Qur'an ó ní ya bunayya ìrẹ́ ọmọ mi akimis salah, máa gbèrò dúó, máa ṣe sọ́lá, máa gbèrò dúó, wa'mur bil ma'ruf, kó sì máa pàṣẹ dáadáa lórí rẹ̀, wanha anil munkar, kó máa kọ̀ àbàjẹ́ fáwọn èèyàn, wanha anil munkar, kó máa kọ̀ àbàjẹ́ fáwọn èèyàn. máa lò lẹ́lẹ́lẹ́ aṣáhid. Ọlọ́run ní Luqmanul Hakim òun náà pa àwọn alẹ́ rẹ̀ àṣẹ ẹ máa kírun. Donc ó fi yí wa pé kìí ṣe umma Muhammad sallallahu alaihi wasallam nìkan, iṣẹ́ àwọn ànábì Ọlọ́run ni, torí pé kí bàbá ó máa bẹ lọ́hùn kọ́mọ rẹ̀ ó máa kírun ntọ́lọ́run torí ẹ̀ dálẹ̀ ni wọ́n sọ pé káwọn ọmọ wọn máa ṣe yẹn. Ìyẹn ni pé ẹ̀sìn Ọlọ́run ò ní parẹ́ lórí ilẹ̀, àwọn èèyàn ò ní gbàgbé pé wọ́n máa kírun. Tó bá rí bẹ́ẹ̀ ni àlámàrí bó ṣe tóbi tó yìí
ló ń ṣe ọlọ́run gangan sallallahu alaihi wasallam tí ṣe khatamul anbiya òpin àwọn ànábì ọlọ́run òun gangan wa ọlọ́run jẹ́ kó nù sọ fún wa inú Qur'an. ànábì sọ pé wa'mur ahlaka bis-salah ọlọ́run ní ẹ pa àwọn ará ilé rẹ̀ láṣẹ rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam kí wọ́n máa kírun. tọ́rọ̀ bá pa ànábì láṣẹ kan yẹn pé kó ṣe nǹkan yẹn àwa umma rẹ̀ àwa la lẹ́tọ̀ọ́ sí káà náà máa ṣe nǹkan náà tí ó bá sí lórílẹ̀ mọ́ tó túmọ̀ sí pé àwa gangan agbọ́dọ̀ máa pa àwọn ará ilé wa láṣẹ kí wọ́n máa kírun. àyà yìí ń bẹnu Suratu Taha àyà 132. ẹ̀yọ́ mọ̀ ìyá mi alápàlẹ́ àṣẹ yìí àṣẹ tó lóun pa fún mọ̀ yìí ni lẹ́yìn ìgbà tí ànábì wa ò sí láyé mọ́ ọ̀ràn yẹn sì ní fún wa ká tẹ̀lé ká mú àṣẹ yẹn ṣe ká sì ṣe sùúrù lórí ẹ̀ nítorí kí ni kó bá lè jẹ́ ìbára àlẹ́dọ́mà láti fi bọ́ àlàákí tọ́lọ́run fi kọ́ wa lọ́rùn gẹ́gẹ́ bí òbí láti fi bọ́ kúrò lọ́rùn wa tọ́mọ kan ò ní dúnwájú ọba lédà pé bàbá mi ò sọ fún pé kírun rí tí yóò wá dé ní tọ́wọ́ fẹ́ mú mi sọ́rí ọ̀rọ̀ ọ̀run tó bá sọ fún bẹ́ẹ̀ ni ń ha fìrún ṣeré. ọlọ́wọ́ bá ọba dẹ́dà ojú yíwa pé ọ̀ràn àyàn ni ọ̀ràn àyàn sì ní fáwọn àlùmọ̀ sí ọlọ́run ká máa pèpè sí díẹ̀ bákan náà yóò jẹ́ àdá ànìlúwájú mímú ọ̀ràn àyàn ọlọ́wọ́ bá àkàtọ́ lọ́wọ́ bá dẹ́dà parẹ́ sá mímú ṣẹ lórí ilẹ̀ wa qiyaman bi haqqi ra'iyya yóò jẹ́ ìdúró àbí ìmúṣẹ ojúṣe ẹni tó fẹ́ tọ́jú ọmọ èyí tó lọ́wọ́ bá dẹ́dà obìnrin nípa ìjọ kìyàmà ó ń sí ọlọ́run sọ fún anú àdìsí bẹnu Bukhari àti Muslim Ànábì ní kullukum ra'in gbogbo yín ni adaranjẹ gbogbo yín ni responsable gbogbo yín ni alámòjútó gbogbo yín ni aláṣẹ wa kullukum mas'ulun an ra'iyyati gbogbo yín lọ́wọ́ obìnrin léèrè báwo lẹ ṣe dá àwọn mọ̀lẹ́bí yín dá báwo lẹ ṣe dá àwọn jẹ̀ sí. fal imamu ra'in wa huwa mas'ulun an ra'iyyati ẹni tá a bá fi ṣe aṣíwájú ìlú ni aṣíwájú àdúgbò ni aṣíwájú ẹbí ni ọkọ ìyàwó pàápàá òun náà ọlọ́run obìnrin nípa ojúṣe rẹ̀. bákan náà war-rajulu ra'in fi ahli ọkùnrin kan adarajẹ ni ọlọ́run sì bílẹ̀ nípa àwọn aráalé rẹ̀. wal-mar'atu ra'iyya obìnrin gẹ́gẹ́ pàápàá adarajẹ lòun náà nílé ọkọ rẹ̀ fi bayti zawjiha wa hiya mas'ulatun anha ọlọ́run sì bílẹ̀ nípa rẹ̀. àdìsí ẹ̀ ń bẹnu Bukhari Muslim kan sì bẹnu Muslim. alámàrí ńláńlá ni kéèyàn ó sàṣe ètò lórí ẹ̀ àbí kéèyàn ó gé ọkú lórí ẹ̀tọ́ ìkọ́mọ̀ mójútó àbí kéèyàn ó tiẹ̀ pátì ó lè wúpọ̀ èyí pàtó sí ọlọ́run fi ń sọ fún ọ́nà àdìsí bẹnu Bukhari àti Muslim. Ànábì ní kò sí ẹrú kan tọ́lọ́wọ́ bó gbé nǹkan sí abẹ́ ìkápá ni rẹ̀ kò wá ní kẹ́rù yẹn máa sàsọ kó máa ṣe wá sí fáwọn tó kó sábẹ́ pé ẹ mójútó oorun ẹ mójútó àṣẹ ọlọ́run ẹ lọ kírun sásìkò àfi tó wáyé pé wàá àlìjẹ́nà lam yajid ra'iyatal janna ẹni yẹn ò ní gbóòórùn kò ní gbóòórùn àlìjẹ́nà bó ti wulẹ̀ ọmọ ẹni tó fi ìyàwó àtọmọ́lẹ̀ tí ó pè wọ́n síbi kan ó kírun àdáwò ní tó bá dijọ́ ìdájọ́. ẹyọ mọ̀ yá mi lórí Alhaku TV ọ̀pọ̀lọpọ̀ òbí ni wọ́n máa ń blend wọ́n máa ṣe ṣákúá wọ́n máa parúkọ ẹgbàgbà wà ọ̀rọ̀ àwọn ọmọ yóò mọ̀ tí ẹ̀já kò yíwa mọ́ àwọn ọmọ yìí ti do níbàjẹ́ wọ́n sì máa kànira àbí wọ́n máa ní ṣọ̀rọ̀ wọ́n máa ní feeling lórí àìkò tẹ̀láṣẹ ọlọ́run táwọn ọmọ yóò tẹ̀láṣẹ ọlọ́run àti yapa ọlọ́run tí wọ́n yapa rẹ̀ àṣẹ ọlọ́run àti bí máa ṣe ń tọ́nà ọba ọba àlekè ọlákọ̀ àti báwọn ọmọ yìí bá ṣe ń fi ìyapa ọlọ́run ẹ̀ṣẹ̀ ńláńlá tán fi ṣe agbádá àti ẹ̀wù tí wọ́n ń wọ̀ àti bí wọ́n ṣe ń kó síbi al-mubikat àwọn nǹkan tó lè pa àyàrún tó ẹ́ pé òun ló gbajúmọ̀ lásìkò táwa yìí orí ẹni tó bá ti lè ṣe òsì nínú ville owó lájú àbí kó wọn náà ṣe òbí yìí tẹ́ bá wá bẹ̀rẹ̀ sí ní ṣe
tẹ́ ń ṣe ìwádìí tẹ́ ń analyze ẹ padà rí pé òbí ìgé ọkú nípa àtítọ́jú àwọn ọmọ yìí kò fún wọn lẹ́tọ̀ọ́ wọn pàtàkì jùlọ nípa àrùn tó ń ti bóbi ìṣẹ̀mọ̀ pé àwọn ọmọ yóò kírun òbí yóò ní bùkátà kò ní kùlá kódà kò ní kọ̀ fún wọn ó ti lè máa sọ pé náà ẹ má jí wọn wọ́n ń sùn lọ́wọ́ tí ẹ bá ń sùn lásìkò ìwọ̀n ìjíyàn báwo ni yóò ṣe wá rí báwo làwọn ọmọ yóò ṣe báwo ni wọ́n ṣe dáa kí ló báwo ló ṣe fẹ́ káwọn ọmọ yóò kí wọ́n mójútó àṣẹ Ọlọ́run àwọn òbí yìí ni wọ́n ṣiṣẹ́ àbí káwọn ọmọ yìí má ṣe tí wọ́n ṣe yìí kí n fún alápòjú kékeré kan tí ń sẹ̀mí ládùúgbò wa mẹ́yìn bàbá ara wọn mẹ́yìn lọ síléèwé ó gba ìdádí lọ́dọ̀ wa nílé kéwú ìyẹ̀bí pèsè JSS lọ́dọ̀ àwọn náà gílẹ̀ ó gba BAC thanawi WAEC ó sì gbé òní excellence nínú léèwé wọ́n bá fún ní boost wọ́n fún minha pé yóò lọ kàwé lẹ́yìn òdì ọmọ yìí lọ kàwé kó tó kú òlé bàbá rẹ̀ ò mú lọ mọ́sálásí rí kódà arfa min kitabillah bàbá rẹ̀ ọkọ ọmọ yìí lọ lóyìnbó ó gba doctorat wà lé lẹ́yìn ìgbà tó parí licence àwọn ìbò rí pé ilé excellence ni àgbọ̀rọ̀ jẹ́ lọ ẹjọ́ ṣe postgraduate ní báwọn ní English máa ń sọ ẹjọ́ ṣe master magister ló bá ṣe ẹ má fọmọ ilẹ̀ ọmọ yìí exceptionnel ni ẹjọ́ ṣe doctorat ló bá ṣe ọmọ yìí parí doctorat ló bá wá ó ṣiṣẹ́ díẹ̀ ó lóun fẹ́ padà sílùú tó wọn ní ó máa padà bọ̀ ń gbò òde bàbá rẹ̀ tí bàbá rẹ̀ kọ́ rí ni pé alhamdulillah ọmọ mi ṣàṣeyọrí ó sì wálé pẹ̀lú àwọn agbọ̀n ńláńlá ni pé ó wá pẹ̀lú risala doctorat ṣùgbọ́n ma yíò forí kalẹ̀ fọ́lọ́run lẹ́yìn ìjọ mẹ́ẹ̀dógún bàbá rán sí àwọn àfáà pé mo fẹ́ kẹwàá bá ń dúpẹ́ fọ́lọ́run Ọlọ́run sórí ńlá fún mi àwọn àfáà sì jókòó ń bá alhamdulillah kí a ló dé wọ́n ní bàbá ìbáyọ̀ ojú àlápò ibi tó ti ṣẹlẹ̀ ń bẹ ládùúgbò aláyìn báyìí ibi tí mo náwó sí yẹn tẹ bá ti kú olórí fún ìbẹ̀lẹ̀ lọ yẹn bàbá ní inú mi dùn lé ní ọmọ ìgbogbo ilé ma ń gbà tó kí tó wà kéèkéé ẹ̀bùn Ọlọ́run ni ṣùgbọ́n délé ní ó gbé dòkítọ́rà rẹ̀ àmọ́ bínú mi ṣe ń dùn yìí lọ̀gá àbànújẹ́ jókòó sí mi lọ́kàn wọ́n ní kí ni ìbànújẹ́ náà ó níjọ́ tọ́mọ yìí ti wọlé kó bọ́n bá ṣe Allahu Akbar yóò dìde kó ń sá lọ yóò wọ̀rọ̀ yàrá yóò lọ dùbúlẹ̀ ni ẹ máa wo àdánwò ọmọ yìí sọ pé ẹ̀yin àfáà ẹ má bínú bàbá sọ pé òun banújẹ́ nìsípá wọ́n ní bẹ́ẹ̀ ni bàbá ò gbọ́dọ̀ banújẹ́ ẹbí bàbá rẹ̀ pé ńgbà tí mo wà nílé pẹ̀lú wọn ǹjẹ́ wọ́n mú mi lọ mọ́sálásí rí àkọ́kọ́ ní ní ẹlẹ́ẹ̀kejì ó dá mi lójú pé wọ́n yìí lọ ṣeré mọ́sálásí náà ǹjẹ́ wọ́n mú mi lọ bí títì lọ́kọ́ tí wọ́n mọ́ sọ mọ́sálásí náà bàbá ò gbọ́dọ̀ banújẹ́ ní tí bàbá ní kí n lọ kọ́ ni mo kọ́ dé èmi ò mọ́ ṣe máa ń kírun kò kọ́ mi níwọ̀n rí kò pè mí sí ayé la wàfá àti ìdíwájú Ọlọ́run ẹ̀yin ọmọ ìyá mi arápẹ̀lẹ̀ lórí Alhaqu TV nínú tí máa jẹ́ sábàbí kọ́ kí òbí ó kó lè tẹpẹlẹ mọ́ ìmọ̀ pa àwọn ọmọ rẹ̀ sírun ìmọ̀ pa àwọn ọmọ yìí láṣẹ pé kó máa kírun ó ní kóbi gẹ́gẹ́ kó rí mọ̀ pé òun júwe dáadáa fáwọn ọmọ yìí ni òun pè wọ́n sí ọ̀nà àmà ni ó ń sí Ọlọ́run gẹ́gẹ́ sọ fún wa nínú àdísì ní ibẹ̀nu Muslim àti àwọn akẹgbẹ́ rẹ̀ Ànábì ní man dalla ala khairin falahu mithlu ajri fa'ili ẹ ń bá dúgbò èèyàn sí dáadáa kan yóò gbà dáadáa rú ẹni tó irú ládátẹ́ tó ṣe ìfẹ́ gbà lónà ó gbà ó sì Ọlọ́run ò dákẹ́ Ànábì ní wallahi mo fọlọ́n búra li an yahdiya Allahu bika rajulan wahidan khayru laka min an yakuna laka humru ni'am àdísì yẹn bẹ́ẹ̀ ní Bukhari àti Muslim Ànábì ní mo búra pẹ̀lú Allah kọ́lọ́hún ó fẹ́ nìkan mọ̀nà látòrí ọwọ́ rẹ̀ ó lóore fún ọ ju ràkúnmí pupa lọ ẹ̀yin ọmọ ìyá mi alápàlẹ́ ẹ mọ̀ pé kí ọmọ ó mójútó ìrun kíkí ní gbogbo òsèmí ayé ẹ̀láyé kó sì mójútó ó ń túmọ̀ sí pọ́ ọmọ rí lọ́mọ nì ó ń túmọ̀ sí pọ́ ọmọ dáadáa ni ó ń túmọ̀ sí pọ́ ọmọ àlùbáríkà ni nítorí kíni nítorí pé àrísìkí tó tóbi jù tó lè fi ilẹ̀ sáyé ọ̀kanú ẹ̀ lọ́mọ àrísìkí tí ò lẹ́gbẹ́ tí ẹ̀ bá fi lélẹ̀ fọ́mọ tọ́lọ́mbá tí ò bá ro dáadáa rọmọ yẹn yóò kàn gbélé yẹn ta ni
ní pọ́ńchọ̀ ní mú ẹṣẹ́ at cheapest price yóò gbélé náà ta. Ṣùgbọ́n tí ẹ bá fọ mọ́lẹ̀ tọ́mọ ní kírun ó súnmọ́ ó rọrùn ó súnmọ́ kí bàbá yìí kó máa jẹ èso náà lọ́ngbà tó wà láyé àtìgbà tí ó bá sí mẹ́mọ́. Ó súnmọ́ àbí kí n sọ pé kéèyàn fọ mọ́lẹ̀ kọ́mọ yẹn jọmọ rẹ tí ń kírun láyé ó dàbí pé yẹn fi anthropis kan lẹ̀ ni tó yẹ pé ńgbà tí yóò sì mọ́ owó tó ń wọnú kọ́ǹtì yẹn lẹ́yìn yẹn bẹ́ẹ̀ lọ́mọ rẹ tí yẹn bá fi lẹ̀ láyé ọmọ tí bá ń kírun ọmọ tá a bá pàṣẹ ìrun fún tá a kọ́ nínú tí ń ké bí ó ṣe rí nìyí nítorí ọ̀rọ̀ tó ń ṣe Ọlọ́run gangan sọ fún wa sallallahu alayhi wa sallam tánà bí sọ fún wa pé idha mata ibn Adam inqata amaluhu illa min thalath sadaqatun jariyah aw ilmun yuntafa bihi aw waladun salihun yad'u lahu rawahu Muslim wa ghayruhu. Ó sì Ọlọ́run sọ fún wa pé tó máa Ànábì Adam tó bá ti kú pẹ́ báyìí tó bá ti ní lẹ́gbẹ̀ẹ́ ẹ̀mọ̀ ti kú tàmẹ̀dúnmọ̀ ti kú tẹ́ni ẹgbókù jáde nínú ilé. Ànábì ni yóò ṣiṣẹ́ yóò gbàládá yóò ṣiṣẹ́ yóò wọ́n kọ ẹ̀sẹ̀ ẹlẹ̀ fún ó ti dópin àfi bí nǹkan mẹ́ta ni yóò ti rí ládágbà yóò ti máa rẹ́sẹ̀ gbàkúmọ́. Ànábì ni nǹkan àkọ́kọ́ òun ni sadaqatun jariyah sàárà tí ń sàn tí ìsòkù sàárà táwa ń ṣe láyé táwa yìí sàárà tí ń sàn bí odò kèése túó àbí lágbà àbí mọ́sà àti kókó tá a fún yẹn mú òkú sàárà nìyí torí pé ẹni tá a fún mo tẹ́ bá tún ti ń pa ọ́ ládàkùn òbókù wa mọ́. Ànábì ni aw ilmun yuntafa'u bihi Ànábì wà ní nakra tó pé tufidul umum Ànábì ni àbí ìmọ̀ kan tó kù ní fìílẹ̀ tí ń sàǹfààní lẹ́yìn òkú náà nígbà tó kù yóò bá sí láyé mọ́. Fabil asafi shadid n tó báyìí ló jẹ́ ní pé àwọn èèyàn rò pé ìmọ̀ ó mọ lórí kákéwú àbí kákàwé nìkan bó yẹ pé èyí tó dáa dùnú mọ̀ ní ìmọ̀ akéwú ṣùgbọ́n àwọn ọmọ kíláàsì pé ń bẹ lọ́dọ̀ wa nílẹ̀ yóò bá ṣùgbọ́n tó yẹ pé lẹ́nì ẹni tó nímọ̀ yẹn yóò kú ìmọ̀ rẹ̀ ló kú tó bá ti kú ni n ti ń sàǹfààní fáwọn èèyàn 50 void ẹni tó mi wí ẹ̀ tension ẹni tó mi wí ẹ̀ kí ló ń pè tension in English high blood pressure ẹni tó máa wọn tá a máa ń ṣe sí kẹ́nìyàn wá kú kó má kọ ẹnì kankan ìmọ̀ yẹn ò ní sàǹfààní fún tó bá wà ní sàárè ṣùgbọ́n mọ̀ tí ó sàǹfààní fún yàn ni mọ̀ tá a kọ́ yàn nígbà tá a sì láyé mọ́ táwọn yẹn ń sàǹfààní pẹ̀lú ìmọ̀ yẹn. Ẹlẹ́ẹ̀kẹta mahallu shahid aw waladun salihun yad'u lahu ọmọ rẹ̀ tí yẹn fi ilẹ̀ sáyé tí ń ṣàdúrà fókùn ni inú àwọn nǹkan tí ó lọ bókù ni lóyún fi yíwa pé in tó dáadù tí ẹ máa ń fi ilẹ̀ òun lọ ọmọ tí bá ń kírun ẹni tó bá fọmọ tí ẹ náà lẹ́tọ́ máa yẹn ò kírun gbogbo tó máa yẹn bá ń ṣe yọmọ gbàánú àṣì tí bá ń ṣe. ọmọ ìyá mi alápàlẹ́ tí ń gbọ́ mi tí ń wò mí lórí Alhaku TV ìjọ ẹnìkọ̀ọ̀kan wa bá ṣaláìsí tá a fà wọn mọ́lẹ̀ sẹ́yìn wa tá a ti sàwọn gbìyànjú lórí wọn tá a sọ wọ́n di olólùfẹ́ ìmọ̀ kírun fọ́lọ́hun olólùfẹ́ ìmọ̀ pààrà mọ́sálásí lọ sí ìjọsìn fọ́lọ́hun tí wọ́n bá lọ rí wọ́n bá kú lórí eléyìí nígbà táwọn náà bá sí mọ́ tí wọ́n ń kírun a rí pé ìwé iṣẹ́ wa yóò kàn máa kún ni pẹ̀lú subhanallah táwọn ọmọ bá ń ṣe lẹ́yìn wa pẹ̀lú alhamdulillah táwọn ọmọ bá ń ṣe lẹ́yìn wa pẹ̀lú la ilaha illallah táwọn ọmọ bá ń ṣe lẹ́yìn wa pẹ̀lú àdúà táwọn ọmọ bá ń ṣe àdúà tó máa ń ṣe òbí ọmọ gbalada lórí ẹ̀ Ànábì ní ad-du'a'u huwal ibada ad-du'a'u huwal ibada àdúà tẹ́rí ní ìjọsìn ni tí ó yóò bá tó wá yíwa tó ọba adẹ́dà pàṣẹ kásàdúà ní sọ́tò Ghafir àyà 60 àyà 60 ọgọ́ta gbogbo ohun tó pàṣẹ yìí ń fi yíwa pé ìjọsìn ni ẹ̀yọ́ ọmọ ìyá mi alápàlẹ́ ọmọ tàbá fílẹ̀ nì tí ń ṣe gbogbo àwọn eléyìí ó ń ṣe Ọlọ́run sọ fún wa pé inna ar-rajula ẹnìkan nínú àwọn ìlàyé dáradà inú àlìjẹ́nà yóò máa ga sí fa yaqulu anna hadha li rí Ọlọ́run bó mo ti rí àwọn dáadáa tí tó wá ń bá mi bóló ti kú ò fa yuqal bi istighfari waladika lak pẹ̀lú pọ́mọ̀ rẹ̀ ń tọrọ àforíjì fún wọn ni lójú ó pọ̀ tó báyìí Ọlọ́run
ṣíwá láwọn tí fàá náà fàwọn ọmọ rẹ̀ fi jí nkí àwọn náà jáà náà ò lè máa pa àwọn ọmọ aláṣẹ irun ibi tá a ti kó ní ká máa pa àwọn ọmọ aláṣẹ wa ká máa kírun ká máa fòrò wọn lórí irun yìí àdìsí mo kà yìí ìbẹ̀nu Ibn Majah àti Ahmad afáwọ̀ Albani sọ pé àdìsí yẹn lálàáfíà ìdí ọmọ ìyá mi ti ń wò mí ǹjẹ́ yẹn lè làkó nù ná ǹjẹ́ ní tí bá ń fi irun lẹ̀ sí yóò làkó nbínú Ọlọ́run la wallah kò ní là kó nbínú Ọlọ́run nítorí bọ́lá sọ fún wa pé kullu nafsin bima kasabat rahina Ọlọ́run sọ fún wa pé gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan in tó bá ṣe bẹ́ẹ̀ yà á fi dógòtì lọ́jọ́ yóò á fi dógòtì lọ́rùn illa ashabal yamin àfàwọn tó yẹ pé ìjọ ọwọ́ ọ̀tún yẹn ni àwọn ọmọ àlìjẹ́nnà Ọlọ́run fi jannatin yatasaaluna anil mujrimin wọ́n mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń fèrún ṣeré ńgbà táwọn wà láyé níbo ni wọ́n wà náà wọ́n máa bẹ̀rẹ̀ ma salakakum fi sakar kí ló sọ yín di èrò sàkárì lẹ́nìí èsì akọ́ni tó kọ̀ sọ pé qalu lam naku minal musallin àwọn ìkírun gbà táwọn láyé ẹ̀wù àdánwò ọlọ́dàkùn má fìrú àdánwò báyìí kàn wá àtàwọn ọmọ wa ṣe wá ní kírun àárí àyà inú suratul Mudaththir àyà 39 dé 47 verse 39 kàrà 7 pẹ̀lú ọ̀dọ̀ Ọlọ́run gbogbo tó wà lè sáàbí tí òbí yóò fi mójútó kìíní yìí ó ní pé òbí ó mọ̀ pé tó ń ṣe yìí okùnfà tóun àtàwọn ọmọ tóun fi pàdé ní ọgbà Jánnà ni táwọn fi wọ̀ láyé kan náà èyí ó fà á tí ó fi mójútó tí ó fi ṣe sùúrù lé lórí torí pé kò rọrùn gẹ́gẹ́ bọ́lá ṣe ń sọ fún anú Suratu Tur àyà 20 àti 1 Ọlọ́ni walladhina amanu àwọn olùgbàgbọ́ òdodo wattaba'atuhum dhurriyyatuhum bi iman Ọlọ́ni àwọn ọmọ wọn fi ìmánì wọn fi lé àwọn bàbá wọn bá Ọlọ́ni ní kò mọ̀ bẹ́ẹ̀ alhaqna bihim dhurriyyatahum wa ma alatnahum min amalihim min shay Ọlọ́ni láàjẹ́ káwọn ọmọ yìí ó lé àwọn bàbá wọn bá nù ọgbà jẹ́ wọn wà láyé kan náà sábà pé bàbá wọn ṣe sùúrù lórí pípa wọn láṣẹ ìwọ ọmọ ìyá mi tó ń wò mí ìwọ náà ṣe sùúrù lórí àwọn ọmọ rẹ pa wọn láṣẹ kí wọn máa kírun ọmọ tí bá ń kírun ọmọ tẹ́yìn ó jèrè nìyí èyí tí ò bá kírun láǹfààní kankan fẹ́ jẹ lára rẹ̀ kò tún wá ní jẹ́ kéyìn lọ́wọ́ ọjọ́ bàdẹ́dà mo bí Ọlọ́run gbogbo tó lọ́n fún wa lọ́mọ sí wọn lọ́mọ tí ó gbọ́ tí ó gbà sí wọn lọ́mọ tí ó máa kírun mọ́ sí wọn lọ́wọ́ wọn tó yẹ pé bàbá ṣe ń bá wọn sọ bí bá ṣe ń gbé tí ọ̀tún wọlé ní ọmọ ìgbà tó sì jáde ọláìkè méjì Ọlọ́run mo bí Ọlọ́run fún Al-Haqqu TV kó sọ̀rọ̀ wọn ní ẹni tí ọ̀pá ibi tí wọ́n mọ̀ rí síwájú kó mọ̀ jẹ́ kó mọ̀ sọ wọ́n di ọlárẹ̀yìn ọláìkè méjì Ọlọ́run èyí tí a sọ yìí mo bí ọba adẹ́dà kó jẹ́ pé torí ẹnìkan sọ ni kó jú owó ìfẹ́ mi tí mo sọ àtẹ̀yìntẹ̀ gbọ́ ọláìkè méjì Ọlọ́run subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Subhanallah.